أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. adúpẹ́ fún Ọlọ́run àti tọrọ kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fún gbogbo àwọn ànábì Ọlọ́run pàtàkì jùlọ fana Muhammad sallallahu alayhi wa sallam. A fẹ́ kí ìkẹ́ náà kó kárí gbogbo àwọn ẹni rere, kó kárí gbogbo àwọn tí à ń gbọ́ra wa pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Kéwú tí gbogbo wa tí a jọ ń gbé yẹ̀wò láti ijó ní òun náà ni ọ̀rọ̀ nípa ẹbọ, èyí tó burú jùlọ nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹrú ò gbọdọ̀ ṣe lọ bọ́lọ̀. Òun la ní ara wa létí pé ká jọ tọwọ́ bọ̀ ẹlòmí ọ̀dá ẹ̀ntàn pè lẹ́bọ̀ kọ̀ dáàmà ń bí rẹ̀ ń gbogbo ìgbà pé wọ́n sọ̀rọ̀ ẹbọ èmi tí ń kírun sẹ́lẹ̀bọ̀ tún lèmi náà ni ńlá fi ní ẹja tọ́ bọ àwọn fílọ́sọ́fì tó bí ẹbọ kó lè tètè máa dá wọn mọ̀ níjọ́ tó bá ń bá wọn pàdé lára gbogbo ìjọsìn àti lára gbogbo nǹkan tó bá ń rí pé eléyìí ṣe associate mọ́ concept báyìí tán ló bí ẹbọ. Láwa wá síbi nǹkan márùn tí àwọn ìròrí tó bí ẹbọ láyé. Ìròrí kínní òun ni ìròrí àwọn tó sọ pé kò wulẹ̀ tí ẹ sọ́lọ́run rárá, wọ́n wá gbé ìjọ lọ́hùn wọ́n gbé sórí nǹkan míì. Gbogbo ẹni tó bá ní kò sọ́lọ́run kò sí bẹ́ẹ̀ bá tú dáadáa ẹ rí nǹkan míì tóun náà ń sìn tó yàtọ̀ sọ́lọ́run. Ó lè jẹ́ fẹ́ẹ́nú ẹ̀ pé ìfẹ́nú ara mi ni màá máa tẹ̀lé Ọlọ́run kejì tọ́yàn nù. A sọ pé ìpín kìíní nínú àwọn ẹ̀sìn tó tara abẹ jẹyọ nínú àwọn ẹ̀sìn táyé ń sìn a mention rẹ̀ fúnra wa kí Al-Qur'an sọ pé àsọ. Ìpín kejì ní làwọn tó sọ pé àwa gbà pé Ọlọ́run bẹ o tó dá sánmà àtilẹ̀ àmọ́ kì í ṣòun nìkan, wọ́n pé méjì, wọ́n pé mẹ́ta, wọ́n pé mẹ́rin tí wọ́n jọ ń ṣe. Aṣọ kí Al-Qur'an sọ nípa irú ẹ̀sìn bẹ́ẹ̀, irú ìròrí bẹ́ẹ̀, àwọn ẹ̀sìn tó jẹyọ láti inú concept bẹ́ẹ̀ náà àmọ́ example mélòó kan wá. Àwa bá dórí ìkẹta níbi tá a ti ṣàlàyé pé àwọn tó gbàgbọ́ wípé Ọlọ́run ọba tó dá sánmà àtilẹ̀ ń bẹ tòótọ́, òun sì ló láyé, ẹlòmíì kọ́ ló ní. Àmọ́ ti gbé ayé yẹn lé àwọn ẹ̀dá kan lọ́wọ́. Àwọn kan wá síbi òṣùpá pé àwọn àràwọ̀ méjì kan lọ́lọ́run gbé fún, àwọn kan lálìjànú ló gbé fún, àwọn kan màláíkà, àwọn kan láwọn àjẹ́, àwọn kan ní gbogbo tí wọn náà mọ̀ yẹn. Oríṣiríṣi ẹ̀sìn ló tún tara concept yẹn náà jẹyọ nínú àwọn ẹ̀sìn tọ́lọ́run ọ̀fẹ́. Kí Al-Qur'an sọ ń pa wọn a ti sọ fúnra wa. Èyí tá a fẹ́ gbé yẹ̀wò lẹ́nìí òun ni ìròrí kẹrin tó bí ẹbọ sáyé, ìròrí kẹrin tóun tún yàtọ̀ sí gbogbo àwọn ìròrí wọ̀nyí. Àwọn ní àwa gba ipò Ọlọ́run ọba ló dá sánmà àtilẹ̀, a sì gba ipò òun nìkan ni wọn ò pé méjì, a sì gba ipò kò gbáyé lẹ́ni kankan lọ́wọ́. Ṣùgbọ́n ẹbọ tí wọ́n ní shirkul hululiyya, àwọn gba pé Ọlọ́run á máa sọ̀kalẹ̀, Ọlọ́run wọ́n nígbàgbọ́ nínú descendants Ọlọ́run á máa sọ̀kalẹ̀ sára àwọn ẹ̀dẹ́ ẹ̀, ó lè sọ̀kalẹ̀ sára ènìyàn. Ní kété tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sáré ènìyàn yẹn kò jẹ́ nìyẹn mọ́, ó ti dọ́lọ́run lákòókò yẹn. Ẹ lè forí balẹ̀ fún, tẹ́ ẹ bá forí balẹ̀ fún òun kọ́ lẹ̀ ń forí balẹ̀ fún, Ọlọ́run lẹ̀ ń forí balẹ̀ fún. A máa sọ̀kalẹ̀ sára ẹranko, ó lè sọ̀kalẹ̀ sára màálù. Láfíra wọn tí ń sin màálù nílẹ̀ India, wọ́n gbà pé gbogbo tí ń bẹ lára màálù ló wúlò. Á já sí pé ìmísí Ọlọ́run ń bẹ lára màálù, Ọlọ́run mí sára màálù kó máa ṣayé láǹfààní. Pátákó màálù wúlò, ìgbẹ́ màálù wúlò, ìtọ̀ màálù ṣàǹfààní, kò sí tí ó ṣòfò lára màálù. Wọ́n ní ajá pẹ̀dá torí báyìí ó yẹ ká máa bọ̀wọ̀ ẹ̀, ká máa bàbá rẹ̀, ìmísí Ọlọ́run sọ̀kalẹ̀ sí lára. Ní ilẹ̀ India dè ní àwọn Buddhist wọn ní jẹ màálù o. Kódà wọ́n ṣe lófin ń pé kò tọ́ fún ẹnìkan láti pa màálù. Àwọn Muslim tí wọ́n ń bẹ ní India tán já àwọn ọmọ ìyá wa níbẹ̀ kò tọ́ fún wọn láti pa màálù in public. Ọmọ India kan tọ́jọ́ rẹ̀ mi wọ́n ní má bá ṣàrà kí bóòlù ẹ̀ṣẹ̀ máa ṣíwèé ní ìjẹ màálù bó ti wà àwọn máa ń yọ jẹ ni. Wọ́n láwọn màálù tèmi àti ẹ̀ ń dákúnlẹ̀ l'Áfíríkà lẹ́kùnlé wa tá a dùnbú ẹ̀ tá a ṣe bó ti wọ̀n wá. Àwọn ń yọ jẹ ní ọlágo mẹ́ta òru nkankan ni wọ́n mọ smọ́gù rẹ̀ wálé wánu ilé fáwọn. Ẹ̀yìn ìlú wọn ti lọ́ọ́ pa wọ́n wá ṣe bá tọ́rọ́ lọ́pọ̀ gbọ́dọ̀ mú wọn. Ẹ bá pa màálù ẹ pọ̀ lọ́wọ́ àwọn kan nù. Àwọn ń sin màálù níbẹ̀. Ńbẹ nínú wọn tí ń sin èkúté tó bá gbé ọba yẹ̀wò lérí YouTube wá rí odindi máa bá dùn wọn kọ́ ilé ìjọsìn ńláńlá tí wọ́n fi ń sin àwọn èkúté kún bẹ́ẹ̀ bìbà.
àwọn èkúté tí wọ́n ń rògùn fún tó ń fògùn pa wọ́n ní láfíríkà àwọn kan ń jọ́sìn ọlọ́run àwọn kan ló ń pa yẹn wọ́n ń jọ́sìn fún èkúté tí wọ́n máa rá bàbà tí wọ́n máa yí kọ́ ọ̀tún yí kọ́ òsì tí wọ́n máa yí ńlẹ̀ńlẹ̀ fún àwọn èkúté lọ bìbà wọ́n ní ọlọ́run ló sọ̀kalẹ̀ sáré èkúté bẹ́ẹ̀ ni ní India ó tura àwọn tán ń sin ejò kò sí tí wọ́n yé sìn ní India kò sí tí wọ́n yé sìn ní India àfàwà kan ní tọkọ àǹfírákọ aládìá ni yóò ní alhunudu ma taraku shay'an illa wa abaduhu ní India kò sí tí wọ́n tó tẹ́ ẹ bá ṣe pé láptọ̀pù fóònù ṣẹ̀ṣẹ̀ jẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ dáyé bá ti ráwọn kan tí ń forí balẹ̀ fún ní India ọlọ́mọdé àgọ́ wọn lọ́lọ́run ní sọ̀kalẹ̀ sára àwọn kinní wọ̀nyí pé ẹjẹ́ á máa bẹ̀rù ọlọ́run tó sọ̀kalẹ̀ sí wọn lára bẹ́ẹ̀ ni a rí nínú àwọn kìrìsìtẹ́nì àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá lẹ́yìn tá ànábì Ìsá lọ tán tí ìjọ rẹ̀ pín lóríṣiríṣi nítorí ìwé rẹ̀ ọ̀làkọọ́lẹ̀ ẹ̀yìn tá ànábì Ìsá lọ tán àwọn tí ọba aláyé tí wọn ò rí sójú àwọn ni wọ́n ń kọ̀wé kalẹ̀ ni wọ́n ń kọ rìpọ́ọ̀tù ẹ̀ ọ̀rọ̀ òkèrè ni ọwọ́ afakọ́mọ́ ilé kọ́mọ́ dín wọ́n ní wọ́n pé ni wọ́n fi kọ́ wọn ní inspiration làwọn fi kọ́ báíbù kọjọra wọn ntí kálukú wọn kọ tí Lúùkì kọ tí Jọ́ọ̀nù kọjọra wọn gbogbo ẹ̀ ń takora wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìgbà tí wọ́n á kójọ bẹ́ẹ̀ nípa ṣáàtì ẹ̀rí nǹkan kan kójọ lẹ́yìn náà ni àwọn philosophers tí wọ́n wọnú Christianity bẹ̀rẹ̀ sí ni máa gbé àwọn teachings New Testament àwọn ìwé wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé yẹ̀wò ni wọ́n á ń bira wọn wípé àṣepọ̀ wo tiẹ̀ ní ń bẹ láàrin Jésù àtọlọ́run tí ń bẹ ní sánmà àti ẹ̀mí mímọ́ tí ń sọ̀kalẹ̀ fún Jésù àwọn fẹ́ gbọ́ àṣepọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yé níbi ìwádìí àṣepọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní tán pè ní Trinity ti jáde Trinitarianism ń pé mẹ́ta lọ́kan wọ́n rí i pé gbogbo ìgbà táwọn bá ń wo Bible àwọn asábà máa rí i pé tọ́lọ́run bá sọ̀rọ̀ Ọlọ́run wọ́n á sọ̀rọ̀ Jésù wọ́n á sì sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ tẹ̀léra wọn ajá sí pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹyọkan ni mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ṣe é yà lọ́tọ̀ọ̀tọ̀ Allahu Akbar níbẹ̀ ni concept Trinity ti bẹ̀rẹ̀ wọn ò rákọọ́lẹ̀ fún tó clear nínú Bíbélì ìyẹn Bíbélì tí kèétú ṣe New Testament tí ètú ṣèwé tà nábì Ìsá fún rẹ̀ mú wá àbí tọkọ fún rẹ̀ àbí tí wọ́n kọ lójú ayé ẹ̀ èyí tó ti lé tó ti díhùn náà wọn ò tó rákọọ́lẹ̀ tó clear ńbẹ̀ àfi yìí kan tí wọ́n rí tán láwọn rí lọ́dọ̀ Jọ́ọ̀nù nínú ìwé Jọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nínú àwọn Kìrìsìtẹ́nì àwọn fúnra wọn jáde pé léyìí ò sínú ìwé Jọ́ọ̀nù ẹnìkan glossary bóyá ẹnìkan lọ́ra àwé lòun wá ń kọ́mẹ́ǹtì side comment tiẹ̀ tọkọ sára àwé láyé dàpọ̀ mọ́ ìwé Jọ́ọ̀nù pé kò sípìlẹ̀ fún Trinity nínú Bible àwọn náà mọ̀ bẹ́ẹ̀. ńlá àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ yìí lẹ́yìn tánàbì Ìsá ti lọ tán láì mọ iye ọdún ni wọ́n pilẹ̀ ìgbàgbọ́ mẹ́ta lọ́kan nígbà làwọn Kìrìsìtẹ́nì kan ti dìde pé kò sí ti ń jẹ́ mẹ́ta lọ́kan wọ́n ń pa àwọn ní non-Trinitarian Christians pé kò sí ti ń jẹ́ ìgbàgbọ́ mẹ́ta lọ́kan àdádálẹ̀ ni àwọn náà wá pín sóríṣiríṣi wọ́n ń pa àwọn kan ní Arianist ìgbàgbọ́ tí wọ́n ní pé Ànábì Ìsá ẹ̀dá ni Ọlọ́run dá ni ẹ má pè é lọ́lọ́run ẹ̀yin tẹ́ ń pe mẹ́ta lọ́kan tẹ́ lọ́lọ́run ní extension pé ẹyọ kan náà ni ó wá extend wá sílé ayé ìgbàgbọ́ Trinity nìyẹn o kí ẹyọ kan lọ́lọ́run àmọ́ extend wá sí ilé ayé ní ó wá hàn níhàn ènìyàn yẹn Ànábì Ìsá òun náà sì ní Holy Spirit ẹ̀mí mímọ́ extension Ọlọ́run ní ẹyọ kan entity kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá pínra wọn yẹlẹyẹlẹ Ọlọ́run divide rẹ̀ àmẹ́yọ kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni ìgbàgbọ́ Trinity nìyẹn tí ń túmọ̀ sí pé Ànábì Ìsá Ọlọ́run ní direct Ọlọ́run ní by nature according to Trinitarianism àwọn non-Trinitarian wọ́n sọ pé ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀dá tọ́lọ́run dá ní Ìsá nítorí ẹ̀rí ìpìlẹ̀ fún tẹ́ ń sọ yìí nínú Bíbélì ẹ̀dá ní Ìsá àwọn ìgbàgbọ́ Arianism dúró lórí wípé nígbà tọ́lọ́run dá Ànábì Ìsá tán bó ti dá gbogbo àwọn ènìyàn yòókù tó dá sánmọ̀ tó dálẹ̀ náà ló dá Ànábì Ìsá ní at a point in time ló wá choose Ànábì Ìsá gẹ́gẹ́ bí ọmọ ó bígbà pé yẹn adopt ọmọ pé mo fẹ́ràn Ìsá yìí púpọ̀ mo fẹ́ràn Jésù yìí púpọ̀ ẹ jẹ́ n sọ ọ́ dọmọ ìtàkàdàhù wàlàdà ọ sọ ọ́ dọmọ ni lámúyẹ̀lídì kò bímọ àmọ́ sọ ọ́ di ọmọ ọ̀tọ̀ ní kéèyàn ọmọ bímọ
kó adopt ọmọ ọ̀tọ̀ ní kéèyàn ó bímọ kọjá bí amọ fún rẹ̀ Ọlọ́run ò bímọ àmọ́ sọ Ànábì Ìsá di ọmọ at a point in time wọ́n láti jọ́ tó ti wá sọ ọ́dọ́mọ yẹn náà la lè fi mọ́ pé ní ọmọ Ọlọ́run àbí ká sì mọ́ pòun gangan náà lọ́lọ́run fún rẹ̀ àmọ́ by nature kì í sọ Ọlọ́run ènìyàn ní ẹ̀dá ni àwọn tí gbàgbọ́ wọn jọrú eléyẹn nínú àwọn Kírísítẹ́nì tó kù láyé lénìí wọn làwọn tán pè ní bóyá Jehovah's Witnesses àmọ́ gbàgbọ́ wọn ò jọra wọn tán àwọn Arianism yìí ìgbàgbọ́ àwọn Arianism yìí ni Ànábì bá ní ilẹ̀ Egypt tán pè wọ́n ní Arisiyun nítorí pé àwọn tán ní ìgbàgbọ́ Trinitarianism wọ́n gbógun ti gbogbo Kírísítẹ́nì tí ò ní ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ pín yẹlẹyẹlẹ oríṣiríṣi ìgbàgbọ́ èyí tá a fẹ́ mú jáde gẹ́gẹ́ nínú àwọn ìgbàgbọ́ tó jẹ́ non-Trinitarian òun ni ìgbàgbọ́ modalistic monarchianism tí ìgbàgbọ́ tí wọ́n dúró lórí pé kò sí tí ń jẹ́ Trinitarianism Ànábì Ìsá ẹ̀dá ni bọ́lọ̀ ti dá gbogbo àwọn èèyàn yòókù tó dá sánmà àti ilẹ̀ ló dá Ànábì Ìsá náà àmọ́ fúnra Ọlọ́run máa ń descend yìí máa sọ̀kalẹ̀ yìí sì máa manifest títàjálẹ̀ ó ṣẹlẹ̀ lára Ànábì Ìsá ìgbà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sára Ànábì Ìsá ti dọ́lọ́run ẹ lè pè é lọ́lọ́run ní mọ́mẹ́ǹtì yẹn ìgbà wọn ni ó máa jẹ́ olùgbàlà àmọ́ nígbà tọ́lọ́run bá tí ń bá tọ́ bá kúrò lára Ìsá tí bá ń bẹ ń sánmọ̀ lẹ́ẹ̀mọ́ pé ní Ọlọ́run bàbá nígbà tí ń bá movement rẹ̀ ń gangan náà là ń pè lẹ́mìí mímọ́ so Ọlọ́run rìn káàkiri ni wọ́n manifest lára entity mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn sọ bẹ́ẹ̀ wọ́n ń pè ìròrí yẹn ní modalism àbí modalistic monarchianism gbogbo ìròrí yìí ti parẹ́ nígbà tó di century kẹrin lẹ́yìn tá Ànábì Ìsá lọ tán bíi 300 something years tó di pé gbogbo àwọn Kìrìsìtẹ́nì ọ̀gbọ́ra wọn yé ogun ṣẹlẹ̀ wọ́n ń para wọn lérí pé ìgbàgbọ́ wo ló yẹ kí kálukú ní doctrine wọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni àwọn tó jágbàgbà Kìrìsìtẹ́nì nígbà náà àtàwọn lọ́balọ́ba wọn ni wọ́n pe ìpàdé ńláńlá kan ìpàdé ni wọ́n ti rí ti consensus ẹnu ti kò ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹnu kò sí pé Trinitarianism náà ni ẹjẹ́ amúlẹ́sìn wọ́n dẹ̀ declare gbogbo gbàgbọ́ tó contrary sí Trinitarianism wọ́n declare wọn heretically pé ìgbàgbọ́ rídà ni pé yẹn ò lẹ́sìn wọ́n sì gbógun tí wọ́n kódà wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣẹ́kù lérí ìgbàgbọ́ mìíràn tó yàtọ̀ sí Trinitarianism èyí tí ò nípìlẹ̀ láti inú Bible àwọn yòókù náà nípìlẹ̀ àmọ́ wọ́n ṣáà sọ pé lẹ́yìn ní majority ń tẹ̀lé òun ni ẹjẹ́ á máa lò wọ́n dẹ̀ officialize ẹ̀ àwọn kọ̀ọ̀kan tó kù nínú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ Arianism lànàbì sallallahu alaihi wasallam sọ yẹn wọn èbí ànàbì sallallahu alaihi wasallam àwọn kọ̀ọ̀kan tó ṣẹ́kù lérí ẹ̀sìn yẹn ni wọ́n wà ní ilẹ̀ Egypt tá ànàbì bá tó kọ lẹ́tà sí olórí wọn jọ́nà tí ń jẹ́ Muqawqis tá ànàbì kọ lẹ́tà sí pé kó gba Islam ibi tá a ti wá ní pé èyí tá ń pè ní modalistic monarchianism ìgbàgbọ́ yẹn dúró lórí pé ẹ̀mí Ọlọ́run ń sọ̀kalẹ̀ káàkiri wọn bó ti ń wọ ara Ànábì Ìsá tó bá dúró sánmà yóò máa jẹ́ Ọlọ́run bàbá tó bá ti wọ ara Ànábì Ìsá yóò máa jẹ́ Ọlọ́run ọmọ nígbà tí kò bá sí lára Ànábì Ìsá tí ò sì sí lókè tí ń rìn káàkiri lọ́wọ́ ni yóò máa jẹ́ ẹ̀mí mímọ́ concept mẹ́ta yẹn ló dàrú mọ́ wọn lọ́wọ́ pé ta lọ́lọ́run ta là Ànábì Ìsá ta sì ni ẹ̀mí mímọ́ tọ́lọ́run fi ránṣẹ́ sí Ànábì Ìsá ó dà wọ́n láàmú púpọ̀ wọn ò sì rí text kankan láti inú Bible tí ó yanjú ẹ̀ fún wọn ńlá wọn wá conclude wípé ajaspọlọ ní sọ̀kalẹ̀ ní manifest káàkiri lára entity mẹ́tẹ̀ẹ̀ta yìí ìlànà àná ní shirkul hululiyya nù Ọlọ́run wá bí gbogbo ẹ̀wọ́ nínú Qur'an ó ní kulil hamdulillahi alladhi lam yattakhidh waladan wa lam yakul lahu sharikun fil mulki wa lam yakul lahu waliyyun minadh-dhulli fakabbirhu takbira àbí kí n má lọ jìnnà ńbẹ̀ kí n lọ síbi qul huwa Allahu ahadun Ọlọ́run ní Ànábì sọ fún wọn pé Allahu huwa Allahu mẹ́sẹ̀jì tí ń jẹ́ fún yín gbogbo tí ń bá yín sọ kọjá pé Allahu ahad àsolọ́lọ́run tá a bá ní ẹyọ kan ìmọ̀ Yorùbá tá a lè fi tú ahad torí tá a bá ní ahadun wáhídù ẹyọ kan ní jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ń pè tí ẹyọ kan tó lè di méjì tó lè padà di mẹ́ta tá a bá gbé òǹkà látara ení èjì ẹ̀ta ení yẹn wọ́n ń pè ní wáhídù òun kọ́ ni ahadu wáhídù nìtumọ̀ ení tó lè di èjì tó lè dẹ̀ta
ahadu bóyá ká pè ní àso nǹkan tí ò ṣe divide sí méjì 1 tí kì í di 2 tí kì í di 3 ẹyọ kan 1 yẹn ni máa ṣẹ́kù sí tá yóò fi parẹ́ iná pè ní ahad kò ṣe divide kò lè extend wá sílé ayé ẹ̀yin tẹ́ ń pẹ́ nígbàgbọ́ nínú trinity ọlọ́run kì í extend kó pín rẹ̀ yẹlẹyẹlẹ ẹyọ kan ni tí ò lè divide kí kọ́lọ́run kan wá wà lérí ilẹ̀ kí wọ́n mọ káwọn Júù mọ fìyà jẹ kí wọ́n mọ kàn má gbélébùú ọlọ́run kàn mọ kàn ọlọ́run má gbélébùú Allahu ahad àso ni kì í divide ara ẹ̀ kì í pín rẹ̀ yẹlẹyẹlẹ ó wá ní lam yalid Allahu somadu òun lọ́ba tí ò bímọ tẹ́nìkan ò bí kò lè bí ìran rẹ̀ kì í bí toró òun nìkan náà ní ń jẹ́ran kò sì lè bí tí Yorùbá bá ní abímọ àìbáríkà o ọlọ́run owó ọlọ́run dà síta ń dáyàn báríkà béèyàn kan sunkún ọmọ nílẹ̀ Yorùbá àwọn ìdí bíi 3 sí 4 kan ní ó fi máa wọ́ ọmọ láyé yóò máa wá ọmọ nítorí kóun lè rẹ ní gbẹ̀yìn twẹ́yìn ṣe agbẹ̀yìn twẹ́yìn ṣe yóò lóun ọ̀fẹ́ jẹ́ ejò tó kọjá lérí àpáta tí ò lórí pa òun fẹ́ bímọ òun fẹ́ bímọ òun fẹ́ bímọ pé tá a bá kú ọmọ ní sinmi pé tí iná bá kú yóò fẹ́ rúbojú sọ́lọ́ ń fẹ́ kú ni tí fi tó fi nídìí ọmọ àwọn reason tí yẹn fi bímọ láyé bíi 3 sí 4 kò sí ìtọ́wọ́ applicable sọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́ẹ̀fi lè associate ọmọ bíbí mọ́ ẹ̀yin tẹ́ ló bímọ ń pòyàn ànábì yín sálọ́mọ ọlọ́run fi Suratul Ikhlas Qul huwallahu tá a kà yìí ẹnu bó ṣe rọ àmọ́ yẹn ó fi dá gbogbo àwọn tá à ń dá akọ̀lẹ́ látẹ̀kan yìí ó fi dá gbogbo wọn lóhùn lẹ́ẹ̀kan náà ẹ̀yin tẹ́ lọ́lọ́run pín rẹ̀ yẹlẹyẹlẹ ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nú Trinity ọlọ́run ní ahadu lòun òun kì í divide ara wọn àso lòun òun wà ó indivisible lòun òun ò lè pẹ́ra àwọn yẹlẹyẹlẹ ó wà ní lam yalid wa lam yulad àbí Allahu somad somadu náà ní lam yalid wa lam yulad kì í bímọ ìran rẹ̀ kì í bí ẹnìkan ò sì bí òun torí pé reason tẹ́ ẹ fi ń bímọ wà applicable sẹ́mi ọlọ́run àkọ́kọ́ reason ni pé òun wẹni tí ó gbẹ̀yìn rẹ̀ lẹ́yìn tó bá kú tán ò fẹ́ kórí parí ọ parẹ́ sọ́lọ́ ń fẹ́ kú ni ajá sí pé kò nídìí ọmọ tí ó ṣe lédè yìí reason kejì tẹ́ ẹ fi mọ́ bímọ ni pé ẹ fẹ́ jẹ wọn ọmọ Yorùbá ní nítorí ká lè jẹ wọn ọmọ àlàrà fi ń bímọ ká lè ríbi jẹ wọn ọmọ nígbà tá a bá dàgbà ká náà sẹ́lẹ̀ jẹ wọn ọmọ sọ́lọ́ ń fẹ́ jẹun ni sọ́lọ́ ń fẹ́ jẹun ni àbí tó bá dìgbà kan yóò padà ká gara tówó pension ní tó ná mọ́ yóò máa rí tí ọmọ help rẹ̀ financially nígbà náà tí ọmọ ránṣẹ́ sọ́lọ́ nídìí ṣé irú yìí ń wá applicable sọ́lọ́ tí ó fi wá sọ pé nítorí yìí mo fi nídìí ọmọ ni ó di méjì reason kẹta tá a fi bímọ láyé ni pé a sọ pé kémi náà lè rọ́mọ gbẹ́jọ́ ni kí n lè rọ́mọ gbẹ́jọ́ nítorí pé bóyá àáyún pé kò lọ́mọ láyé kémi náà lè lẹ́ni tí àjọmọ ṣayé ṣáàyún yun ọlọ́run ni ló fi nídìí ọmọ ń pé wọ́n wẹ́ni táwọn jọmọ ṣe àwọn jọmọ ṣayé Allahu Akbar èdè kẹta tá a fi bímọ ńlẹ̀ Yorùbá a ní pé nítorí kálẹ̀ rẹ̀ ní gbẹ̀yìn tẹ́yìn ṣe àbí nítorí kálẹ̀ rọ́mọ gbẹ́jọ́ àbí nítorí kálẹ̀ nẹ́sẹ̀ lẹ̀ jẹ́ wọn mọ́ àbí gbogbo reason tá a ṣàfihàn bímọ yẹn kò sí ìtọ́wọ́ applicable sọlọ́wọ́n bẹ́ẹ̀ ọlọ́run wa ni walam yakul lahu kufuwan ahad kò sí ní tó dàbí ọlọ́run ọlọ́run ò lè sọ̀kalẹ̀ sára ẹnìkan nìtúmọ̀ ẹ̀ nǹkan kan àárín ń ta lè fi jọ ọlọ́run pé eléyìí ṣe déédéé pé tọ́lọ́run bá ti sọ̀kalẹ̀ sí i lára o òun náà ti dọ́lọ́run àbí táwa ní ọlọ́run àtẹnìkan jọ ń pín bọ́dì lò tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sínú bọ́dì yẹn àmọ́ pé lọ́lọ́run tó bá ti kúrò ńbẹ̀ tán ó ti di lágbájá so lágbájá yẹn àtọ́lọ́run jọ ń pinnu bọ́dì lò wọ́n jọ ń lonú yàrá kan náà wọ́n jọ ń sún bọ́ọ̀lẹ̀ fúnra wọn lérí bẹ́ẹ̀dì kí èmi náà fẹ́ sáré lonú yàrá yìí ìwọ bọ́ọ̀lẹ̀ náà ìròyìn ènìyàn wà kúrò lára Jésù nígbà náà ọlọ́run wà bọ́ síbẹ̀ tó bá ti ya ìròyìn Jésù ó bọ́ sára Jésù ìròyìn ọlọ́run kúrò lára ọlọ́run kì í bá yàn pín nǹkan bẹ́ẹ̀ walam yakul lahu kufuwan ahad ìdáhùn ni fún àwọn oníṣirkul hululiyya èyí tá a wá fẹ́ fi ṣe karùn-ún tí ó parí gbogbo ẹ̀ nínú ìpín tí àwọn ẹbọ àwọn ìpìlẹ̀ ẹbọ ìròrí ẹbọ òun ni shirku shafa'at ìròrí tó bí ẹbọ tí ó lọ nípasẹ̀ ń pé àwọn kan ń bẹ wọ́n lè bá Ọlọ́run sọ̀rọ̀ wọ́n lè gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n lè pàṣẹ fún bó ti wọ́n ibi tí wọ́n ti tẹ́sẹ̀ wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ ibi kékeré ni wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run ò pé méjì wọ́n sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run ò gbáyé lẹ́nì kankan lọ́wọ́ wọ́n sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run kì í sọ̀kalẹ̀ sára ẹ̀dá ká máa wá sin ẹ̀dá nì ń pọ́ Ọlọ́run a máa sọ̀kalẹ̀ sára ẹ̀dá ẹ wá lè forí balẹ̀ fẹ́ dáhùn nígbà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ sí i lára ìgbàgbọ́ tí wọ́n lọ bẹ́ẹ̀ àmọ́ ibi tí wọ́n ti tàsé àgẹ̀rẹ̀ òun ni pé wọ́n gbà pé Ọlọ́run láwọn ẹ̀dá ó sì láwọn ẹrú tó nífẹ̀ẹ́ jùlọ
ani bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ló ní ìgbàgbọ́ kò sí mùsùlùmí tí ó gbàgbọ́ pé àwọn ànábì Ọlọ́run àwọn ẹni rere àwọn t'Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù ìmọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n lè sì pẹ́ tára bá ní mùsùlùmí ó lè lọ bá wọn ó lè lọ bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó bá fura sí pé ní ire ni akírun ni olóòótọ́ ni pé ẹ dákun ẹ bá ń bẹ lọ́hùn ẹ bá ń sọ fọ́lọ́hun pé kó foríjì mi ṣèbọ́lọ́hun sọ nínú al-Qur'an ń pè walaw annahum idh zalamu anfusahum ja'uka fastaghfirullaha wastaghfara lahumur rasulu lawajadullaha tawwabar rahima walaw annahum kápá àwọn mùnáfìkì wọ̀nyí idh zalamu anfusahum nígbà tó wùwà mùnáfìkì tán ṣàbòsí fẹ́rí ara wọn tán rò pé àwọn ń ṣàbòsí fẹ́sìn ja'uka kápá wọn wá bá wọ Muhammadu ni fastaghfirullaha tí wọ́n tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run wastaghfara lahumur rasul tí wọ́n bá wọ Muhammadu tí wọ Muhammadu bá wọn tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí anabi ń bá wọn tọrọ àforíjìn wọ́n wá bá anabi pé dákun bá wa bẹ Ọlọ́run kó foríjìn wá kápẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ní lawajadullaha tawwabar rahima wọn bá bọ́ Ọlọ́run lálá foríjìn ẹni tí ń gba túbá mi bá gba túbá wọn ìyẹn nípa alẹ́ lọ́ọ́ bá wọn anabi Ọlọ́run alẹ́ lọ́ọ́ bá wọn ẹni eré pé ẹ dákun ẹ bá wa bẹ Ọlọ́run Ọlọ́run láwọn màláíkà àwọn náà ń ṣìpẹ̀ wa yastaghfiruna lilladhina amanu wọ́n tọrọ àforíjì fún gbogbo mùmínì pé Rabbana wasita kulla shay'in rahmatan wa ilma faghfir lilladhina tabu wattaba'u sabilaka wa qihim adhabal jahim wọ́n tọrọ àforíjì fún gbogbo mùmínì wọ́n pé Rabbana Ọlọ́run bá wa o wasita kulla shay'in rahmatan wa ilma kò sí ntí kẹrẹ kò sí ntí òkó sínú kò sí ntí màrí òkó sínú faghfir lilladhina tabu Ọlọ́run foríjì gbogbo mùmínì tí ń túbà Ọlọ́run foríjì mi foríjì gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wattaba'u sabilaka Ọlọ́run foríjì gbogbo mùmínì tí ń gbìyànjú àti tẹ̀ lójú ọ̀nà ọwọ́ Ọlọ́run wa qihim adhabal jahim Ọlọ́run sọ wọn kúrò nínú ya jahim àwọn màláíkà ní ṣàdúrà fún wa so àwọn màláíkà náà ń ṣìpẹ̀ wa ní ọ̀dọ̀ Ọlọ́run ẹbí wọ́n ṣìpẹ̀ anabi Yunus ń jọ tó kó sínú ẹja so ń jọ tá a bá rẹ ní rẹ ẹni tá a fura oore sí alẹ́ lọ́ọ́ bá ìpín dákun bá ń bẹ lọ́hùn kí ẹ̀yin ọmọ kéékèèké wọ̀nyí ó dà pé ẹ̀yin ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ bá ń bẹ lọ́hùn kó foríjì mí alẹ́ tọrọ àdúrà fáláyé alẹ́ tọrọ àdúrà fókù ká ṣàdúrà fókù wa tó ti kú ká tọrọ àforíjì Ọlọ́run fún à ń bá a ṣìpẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nù alẹ́ sọ fún kẹ́ bá bẹ lọ́hùn òjò ká sọ fáwọn ẹni rẹ bẹ́ẹ̀ pé kó rọ̀jò fún wa ẹni táìsàn bá ń dà láàmú ó lè sọ fún àwọn èèyàn tó bá fura sí pé ní ire ni wọ́n kẹ́ bá ń bẹ lọ́hùn kó fún mi lálàáfíà kódà nabi sallallahu alayhi wa sallam ń bẹ Umaru ládùá Umaru dábìrì fún anabi pé mo fẹ́ lọ ṣe umra anabi ń sọ fún Umaru pé la udhkurna fi du'aika aw kama qala anabi ń sọ fún Umaru pé rántí wa ń bẹ àdúà rẹ̀ anabi ń bẹ Umaru ládùá so yẹn lè sọ fún ẹni tá a bá fura sí pé ní ire ni pé rántí mi ń bẹ àdúà bá mi bẹ lọ́hùn pé kó foríjì mi pé kó sì pẹ́ wà níwájú Ọlọ́hun ó tọ́ fún wa ká ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá sọ ọ́ dẹbọ́ ní ṣe mọ̀ pé àwọn ẹni rẹ̀ kan bẹ tán súnmọ́ Ọlọ́hun débi wípé àṣẹ tí wọ́n bá pa fọ́lọ́hun Ọlọ́hun gbọ́dọ̀ tẹ̀lé ó gbọ́dọ̀ ní kò lè yí wọn lóhùn padà a ní ẹ ti ń bá a bọ̀ yìí ti ń lé bẹ́ẹ̀ ti ń sọ wọn o àwọn ò gbà pé Ọlọ́hun wọ́n àjọba tí ò ní discretion ọba tí ò lè dánú rò tó yẹ sí pé ṣéwù kan náà wàá pàṣẹ fún pé ó gbọ́dọ̀ má ṣe báyìí gbogbo tó bá fẹ́ ṣe yóò wá jùlẹ̀ yóò wá ti torí ṣéwù yẹn jùlẹ̀ yóò wá yí ìrádà rẹ̀ padà ọba tí ìrádà rẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà nífa alun lima yurid òun lọ́ba táwa gbàgbọ́ ń pàǹsìn àwọn ní rárá àwọn ṣéwù kan bẹ́ẹ̀ àwọn ẹni Ọlọ́run kan bẹ́ẹ̀ àwọn wàlíì kan bẹ́ẹ̀ tó yẹ sí pé tí wọ́n bá pàṣẹ wọ́n bá jáde wọn Ọlọ́run sì sọ ní ti ń bẹ lọ́wọ́ ẹlẹ́lẹ́ kan náà Allahu akbar ọ̀rọ̀ burúkú ni lẹ́kùn ẹbọ ni àbáwọlé ẹbọ ni odindi ìpìlẹ̀ ẹbọ ni tọ́ra àwọn kan ti rò bẹ́ẹ̀ rí Mẹ́kà nínú àwọn kèfèrí tá Ànábì jíṣẹ́ fún táwọn sọ wípé àwọn òṣàwà yìí haula ìṣúfà àwọn ọ̀nà indallah àwọn nọ́mbà wa gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run náà ń ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run torí pé ẹnu wọn ká Ọlọ́run ní tí wọ́n bá ti sọ fún kó ṣe ní ó ṣe bẹ́ẹ̀ ni a nígbàgbọ́ ń pàwọn ẹni eré lè bẹ́ lọ́hùn tòótọ́ wọ́n lè bọ́ lọ́hùn sọ̀rọ̀ tòótọ́ Ọlọ́run a sì mọ́ tíjú wọn ṣebí ńlá Nabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé law aqsama ala Allahi la abarra èèyàn bẹ tẹ́ máa fojú di elékìísà lọ́rùn tó yẹ pé law aqsama ala Allahi tó bá bọ́ lọ́hùn sọ̀rọ̀ la abarra Ọlọ́run ọ̀dà lóhùn Ànábì ń sọnù hadithi mìíràn tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ hadithi mọ́ Muslim ń pé wala in sa'alani la'utiyannahu ń pé wòlíì mi
ẹni tó bá jẹ́ wòlíì mi tó súnmọ́ mi pẹ̀lú náfìlà tó súnmọ́ mi pẹ̀lú ìrun ọ̀ranyàn gbogbo tí mo ṣe lọ́ranyàn fún àti tí mi ò ṣe lọ́ranyàn tí mo ló dáa tó tẹramọ́ tèmi rẹ̀ bá padà dọ̀rẹ́ tán làyín sàálà ní tó bá béèrè nǹkan lọ́wọ́ mi làwọn ti yà náà hù máa dẹ̀ fún un ní dandan ó di dandan kí n dá lóhùn kí n fún un ní tí bá ń fẹ́. àwọn wàlíì Ọlọ́run àwọn ẹni Ọlọ́run tán bá ṣàdúrà tán bá bọ́lọ̀ sọ̀rọ̀ àmọ́ ẹgbọ́ tòótọ́ àmọ́ ṣe yẹn túmọ̀ ikú Ọlọ́run ò ní discretion Ọlọ́run ò lè ṣe ń tọ́ bá wọn rárá ẹ mọ̀ sọ Ọlọ́run ọba dìdìrìn táwọn kan mọ̀ pàṣẹ fún tó ẹ́ pé tí wọ́n bá ti fẹ́ ni tí ìrádà Ọlọ́run àti ìrádà àwọn bá takora wọn ìrádà tàwọn àfáà ní ọ̀wà àbáwọn wàlíì àwọn ṣéwù ìrádà tí wọ́n ní ọ̀wà borí ìrádà Ọlọ́run láéláyé tí àdúrà ọmọ ìgbàgbọ́ tiwa ní pé àdúrà wòlíì àdúrà àwọn ànábì Ọlọ́run àdúrà gbogbo àwọn ẹni rere yọ ọmọ gbà lókun ìgbà tí bá ń ṣe déédéé ìrádà Ọlọ́run àdúrà tí wàlíì bá ṣe kódà àṣàṣì tálásàṣì bá ṣe tó bá tako ìrádà Ọlọ́run tóun àti ìrádà ntọ́lọ́run fẹ́ ṣe létò tí wọn ò jọ ṣiṣẹ́ papọ̀ àdúrà yẹn ò ní gbà àṣàṣì yẹn ò ní ṣiṣẹ́ tọ́lọ́run ọba gbàdúrà nìyọ́ wa gbà síbòmí torí ìrádà Ọlọ́run ló gbọdọ̀ ṣẹ nínú ayé kó tó dá ayé ló ti ṣe ló ti pè búburú gbogbo nǹkan ó dẹ̀ ti fi mọ̀ṣíyà àti ìrádà àkà oníyà rẹ̀ tẹ̀lé gbogbo nǹkan àdúrà tẹ́ ẹ bá ṣe tó bá gbà ó ṣe déédéé ìrádà Ọlọ́run ni Ọlọ́run ti fẹ́ gbà tẹ́lẹ̀ náà ó ti wà nínú ètò Ọlọ́run tẹ́lẹ̀ náà láti àtètè kọ́ṣe láti láéláé ní pé ṣe ànábì Ọlọ́run kan wà pàṣẹ fún àti bá ara àwọn ànábì Ọlọ́run tó ṣàdúrà tí ó gbà ànábì Mùsá ṣàdúrà ó gbà àmọ́ kó tó gbà àwọn kan ní 40 years àìmọye ọdún làwọn onítànmọ́kà ó ṣàdúrà ó ṣe pèlè Fìràwọn pé innaka atayta Fìràwọn amalahu zinatan wa amwalan nígbà tó sọ̀kalẹ̀ ìpè tó ṣẹ́tán Ọlọ́run sọ pé kọ́lá kọ́dù jí bá dá àwọn àtúkùmọ̀ fastaqima mo ti gbàdúrà àtẹ̀ṣe àmì lọ dúró déédéé wọ́n ní kọ́lọ́n tó mú Fìràwọn àìmọye ọdún àwọn kan ní 40 years kọjá ànábì Ọlọ́run ìwọ ṣàdúrà 40 years kó tó gbà rí o bó ti ń kanra èmi náà ṣàdúrà 40 years kó tó gbà tí ń kanra ń pè mo ṣàdúrà tí ó gbà ànábì Mùsá ṣàdúrà kò gbà bọ̀rọ̀ Allahu akbar ulul azimi inú àwọn márùn nínú àwọn ànábì Ọlọ́run tó ga jù lànábì Mùsá wà òun àti Harun wá ń ṣàdúrà Ọlọ́run wá ní mo ti gbọ́ kọ̀ wá dáhùn bọ̀rọ̀ táwa ni ṣéwù tiẹ̀ tó sọ pé bàbá sọ fọlọ́run lẹ́ni náà ni kò ní dọ̀la ta ni ta lòun tó ń tan rẹ̀. anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀sán anabi Ọlọ́run tó tó ọdún tó dé Madina tí ń bẹ lọ́run pé kọ́lọ́run yọ̀ǹda kíbúlà ń pín bo ní ká máa dájú kọ ṣé ká máa dájú kọ Mẹ́kà ni àbí ká kọ́ntínú láti máa dájú kọ Jerusalem wọ́n ló tọ́dún kan àbọ̀ kọ́lọ́run tó dá anabi Muhammad lóhùn ọdún kan àtòṣù mélòó kan ńlọ́lọ́run tó dá anabi Muhammad sallallahu alayhi wa sallam lóhùn ẹni tó súnmọ́ Ọlọ́run jù nínú gbogbo ẹ̀dá tó dá pátápátá tàwa làfa tiẹ̀ tá ń ṣe wù tiẹ̀ tó ń pò kọ́ rẹ̀ lẹ́yìn Ọlọ́run ńlá fi ń pa kíyèsí gbogbo alázìkìrì la fi ń pa kíyèsí gbogbo ń wírìdí ẹ̀mẹ́jẹ̀ á ti torí nǹkan ẹ̀mẹ́jẹ̀ á ti torí ìfẹ́ ta ní sáwọn àfà àtàwọn ṣé wù akáwakọ̀ lọ́lọ́run látara wọn bí à ń pò kọ́ wọn mọ́ pé wọ́n pé kí wọ́n á bí abùkátà nígbàgbọ́ wípé wọn ò lè fa nǹkan tì mọ́ Ọlọ́run lọ́wọ́ wọ́n bá ti fà á Ọlọ́run ojúlẹ̀ náà ni kódà bọ́lọ́run fẹ́ ṣe mí yóò yí padà ọba dìdìrín ní mọ̀ ṣe léyìn tí ó ti make a decision pé ìrádà mi ni màṣíà mi ni yóò máa yí padà nítorí pé ẹrú lásán ni gbogbo kálukú jẹ́ wájú Ọlọ́run yóò á ti torí ìfẹ́ tóun ní sẹ́rù yóò máa wá yí ìrádà rẹ̀ padà aláìmọ̀ tí ń ṣe lẹ́ ń pọ̀ Ọlọ́run kórìíra rúròyìn bẹ́ẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàdúrà níbi ogun Uhud ó ṣépè nígbà tí wọ́n kàn lẹ́yìn tí wọ́n sì ṣá ní ọgbẹ́ lérí tí ẹ̀jẹ̀ ń dà anabi ní kayfa yuflihu qawmun fa'alu bi nabiyyihim hadha aw kama qala àwọn ìjọ tó ṣerú eléyìí fún anabi wọn bó làwọn eléyìí ó ṣe jẹ sáwọn eléyìí ó sì rere Ọlọ́run jẹ báyìí anabi fẹ́ ṣe pé ó fẹ́ bínú wọn lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé laysa laka minal amri shay má ṣe pé Muhammadu kì í sọwọ́ rẹ lọ́rọ̀ wà ń pé aw yatuba Allahu alayhim aw yu'adhibahum ta lọ́lọ́run ó gba tútúbà rẹ̀ nínú wọn ta lọ́lọ́run ó fìyà jẹ kọ̀ọ̀kan kọ̀ sí lọ́wọ́ ẹ̀ má ṣe pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún anabi àwọn kan ní sábàbù nùzúlù rẹ̀ ni pé anabi ń ṣépèlé ìdílé méjì kan àwọn àna kan táwa pa àwọn sàhábà anabi wọn náà sàhábì yẹn lọ bí 70 tá anabi wọn ṣépèlé wọn lérí irun ránlù àti zakiwan ẹni Ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ pé yé ṣépè mọ́ kò sí mọ̀nà wọn lọ tọ́ra àwọn tá anabi sallallahu alayhi wa sallam fẹ́ ṣépèlé lójú ogun Uhud yẹn Khalid ibn Walid ń bẹ nínú wọn náà Amru ibn al-As ń bẹ nínú àwọn tó lídìí ogun wa Sufyanu Abu Sufyan òun náà ń bẹ nínú àwọn tí ó lídìí ogun náà wá tí gbogbo wọn padà gba Islam through Khalid ibn al-Walid
òun ló ṣe gudugudu méje yàyà mẹ́fà tí Islam fi wọ ilẹ̀ Iraq lẹ́nìí tá à ń pèsè Iraq ní Islamic country bí Islam ṣe wọbẹ̀ lásìkò Umar òun ló ja ogun gidigidi ló ṣe gudugudu méje yàyà mẹ́fà lójú ogun náà níbi maraka Qadisiyya àti maraka Yarmouk ogun tí wọ́n jà tí Islam fi wọ ilẹ̀ Syria Khalid bin Walid yìí kàtúnú ó jagun gidigidi ńbẹ ẹni tọ́lọ́run ti mọ̀ pé wọ́n padà ló ń sábàbí gidi òun náà lẹni tó lídìí ogun tí wọ́n fi defeat Ànábì sallallahu alayhi wa sallam àbí ká sì mọ́ lo wọ́ọ̀dù defeat nítorí kò sẹ́ni torí lè wọ́n ní lójú ogun Uhud àmọ́ ojú ogun tí wọ́n ti ṣá Ànábì lọ́gbẹ́ lójú ogun Uhud yìí kan náà òun ló lídìí ogun wa ń bẹ ní kèfèrí ńjọ́ náà tá Ànábì fẹ́ ṣe pé lọ́lọ́wọ́ má ṣe pé tó bá wọn mo lè gba tútù bá wọn ìwọ tó nígbàgbọ́ pé má yẹhùn làwọn ẹni Ọlọ́run àwọn Ànábì Ọlọ́run tí wọ́n bá ti sọ lọ́lọ́run dọ̀dọ̀dọ̀ Ọlọ́run ọ̀dọ́ yìí tá Ànábì sallallahu alayhi wa sallam fẹ́ sọ níjọ́ Uhud pé má ṣe pé laysa laka minal amri shay amúrù ò sí lọ́wọ́ rẹ̀ lillahil amru min qablu wa min ba'd ọwọ́ Ọlọ́run làṣẹ wà kún fáyẹ̀ kúnnú pé rí bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ àṣẹ ẹ̀wọ̀n ọwọ́ Ọlọ́run ló wà kò yọ̀ǹdẹ̀ fún ṣéwù kan tọ́n wá bẹ́ẹ̀ náà káfí wà nù ní káàkiri pé tí máa bá ti yọ̀ǹda rẹ̀ fún mi èmi náà kàn máa pàṣẹ ntọ́ bá wọn mi nú ayé Ọlọ́run ní pàṣẹ ntọ́ bá wọn ama tasha'una illa yasha ntọ́ bá wọn Ọlọ́run nìkan ní ọ̀ṣẹ́ tọ́lọ́run nìkan ní ó lékè ti ṣe wò ó lékè ti alásàsí àsàsí tí ó bá ti ṣe déédéé ìrádọ̀ Ọlọ́run kò sí báwọn alásàsí náà ṣe lè pawọ́pọ̀ tó tí ó bá ṣe déédéé ètò àti ntọ́lọ́run fẹ́ ṣe kò ní í ṣiṣẹ́ lànàbì fi sallallahu alayhi wa sallam fi sọ pé dódó bí táwọn ará ayé bá ṣẹlẹ̀ ni láàánà ìpè tí wọ́n bá ṣẹlẹ̀ ni wọ́n máa ń lọ gbàyọ̀ǹda ní sánmọ̀ kan tó lọ bí tí ẹ bá ara wọn gbogbo àṣàṣì pátápátá èyí tí ó bá ti rí yọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run kó ṣe déédéé ntọ́lọ́run náà fẹ́ ṣe kò níṣẹ́ kan tí ó ṣe àìmọye àṣàṣì tó ti pẹ́ǹdì sí sánmọ̀ látàìmọye ọdún tí ò rà púrúfà torí kò sínú ètò Ọlọ́run pé ntẹ́ ẹni kọ́ṣẹ́ ni yìí pé yóò ṣe ẹ fẹ́ kó kú kò sì sínú ètò Ọlọ́run pé yóò kú nísìn lẹ́bàá sá ẹ máa béèrè pé kí ló jẹ tẹ́lẹ̀ kún kí n ṣe ń dọ́gbọ́n sí ni kò lọ́gbọ́n kan ti ń dá sí kódà ó lè má lè ṣàdúrà ó lè má lè bẹ́ lọ́hùn àmẹ́tò Ọlọ́run lérí rẹ̀ ní pé ẹ̀mí rẹ̀ ogun àjọ tọ́lọ́run ti dá ló ti ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ẹ lè change decision Ọlọ́run àṣàṣì ó lè change ẹ̀ ntájú ó yí padà nínú kádàrá tọ́lọ́run náà ti palẹ̀mọ́ pé máa yí padà ni àríọ́ wàá fàdúrà ṣe sábàbí tí ó yí padà ibi tá a ti yà lọ ní wípé Ànábì bẹ́ lọ́hùn lójú ogun Uhud níbi ogun tí ogun náà lágbára tí wọ́n ká Ànábì lẹ́yìn tí wọ́n ṣá lọ́gbẹ́ ó fẹ́ bẹ́ lọ́hùn against àwọn kèfèrí tí ń sọ kí bó làwọn eléyìí ó ṣe jèrè Ọlọ́run ní laysa laka minal amri shay kò sí amúrù lọ́wọ́ rẹ̀ ọwọ́ Ọlọ́run nìkan ni amúrù wà amúrù ọ̀hún náà sì ni kun fayakun ó ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Ànábì tún ṣàdúrà ńjọ́ kan example mi òun ní pé Ànábì bẹ́ lọ́hùn salla salata raghbatin wa rahba Ànábì kírun bẹ̀rù àti irun ìran kan wọn lá Ànábì kírun náà rákà méjì ó wá gùn kò sálámà rẹ̀ bọ̀rọ̀ náfìlà ni gbà tó wá sálámà tán ó tẹ́wọ́ sókè ó rá bàbà sọ́dọ̀ Ọlọ́run ó sunkún ni Ànábì wá ń fáwọn èèyàn ní ìròyìn pé kílẹ̀ irun rákà méjì tẹ́rí tí mo kí yẹn ǹjẹ́ yìí tiẹ̀ mọ̀dí tí mo fi kí àdìsí náà máa ń Bukhari gbà wá Muslim gbà wá àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ ni ńlá Ànábì wá ń sọ fáwọn èèyàn pé sa'altu rabbi mo béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba alla yu'adhiba ummati bilgharaq mo béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba pé kó má fi ìyà ìtẹ̀rìsómi kó má fi ìyà omi jẹ àwọn ìjọ mi bó ṣe fomi bínú sáwọn ìjọ Ànábì Nuh tó fomi bínú sí ìjọ Firaun kó má fomi bínú sí àwọn ìjọ mi kó má fomi pa wọ́n rẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù ká máa ṣe wọ́n ní fa'ataniha Ọlọ́run dẹ̀ yọ̀ǹda fún mi bẹ́ẹ̀ mo tún wá béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba alla yu'adhiba qawmi bisana kó má fi ebi tí máa pààyàn rẹ́ ebi tọ́lọ̀ máa dẹ tó dín ìlú máa parẹ́ kó má fi irú ìyà yẹn jẹ ìjọ mi gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù ká máa ṣe fa'ataniha lọ́lọ́run bá yọ̀ǹda eléyìí fún mi náà mo tún wá béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba pé alla yu'adhiba qawmi alla yudhiqa ba'dahum ba'sa ba'd kó má fi pankẹ́rẹ́ ara wọn léra wọn lọ́wọ́ kó má fi ìyà jẹ wọn látọwọ́ ara wọn kó má di wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà kí Saudi máa yin bọ́ǹbù ní Yámánì kí Yámánì náà máa yin bọ́ǹbù sí Saudi mo béèrè ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kírú ẹ̀ má ṣẹlẹ̀ fálẹ̀ ọmọ mi falam yu'tiniha Ọlọ́run yọ̀ǹda eléyìí fún mi aw kama qal Ọlọ́run yọ̀ǹda eléyìí fún mi kí la fẹ́ mú jáde ńbẹ̀ ní ká Ànábì béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ò fún ó béèrè mẹ́ta ó fún méjì kò fún lẹ́yọ̀ kan
ńbẹ̀ ló ti mọ̀ pé kìí ṣe pé gbogbo àwọn ànábì Ọlọ́run ń pàṣẹ fọ́lọ́run, kìí ṣe pé àwọn màláíkà ń pàṣẹ fọ́lọ́run, kìí ṣe pé àwọn ẹni Ọlọ́run ń pàṣẹ fọ́lọ́run, wọ́n ń bẹ̀ ẹ́ ni wọ́n rá bàbà sí ni. Ulaika alladhina yad'un, ṣẹ́ra àwọn kan wọ̀nyẹn tẹ́ ń pè pé ẹja pòkò àwọn ṣéwù wa torí pé Ọlọ́run ti gbé nǹkan lé wọn lọ́wọ́. Yabtaguna ila rabbihimul wasilata, àwọn náà ń bẹ lọ́run ní táwọn náà bá ní bùkátà. Kùránì ní sọ bẹ́ẹ̀ o, àwọn náà ń bẹ̀ ni wọ́n rá bàbà sí ni, tó bá wọn ní ó ṣe, tó bá wọn lọ́run ní ó ṣe, tó bá wọn yóò dá wọn lóhùn, tó bá wọn lè má dá wọn lóhùn. Ayyuhum aqrabu, táwa ló súnmọ́ Ọlọ́run jù, sẹ́ni tí ń ṣẹ̀ṣẹ̀ ń lọ pé ẹni tóun ń bẹ lọ́run ni abẹ́ni tóun ń bẹ Ọlọ́run direct. Ọlọ́run ní ud'uni astajib lakum, ta ló sọ fún wọn pé tó bá ṣẹ̀ṣẹ̀ débì kan mi ò wá ní gbọ́rọ̀ tó bá sọ wọn, tó bá pè mí tòun tẹ̀sẹ̀ rẹ̀ máa dáhùn. Má jẹ́ nítorí tó pilẹ̀ ṣírkù ṣàfàátù nígbà ẹlẹ́ṣẹ̀ làwà, ẹnu tí wò dọ́dọ̀ Ọlọ́run, ẹ já pé àwọn ṣéwù, ẹ já pé àwọn kan tá a bá ti pòkọ wọn, àwọn ní ọmọ bá wa pé Ọlọ́run, àwọn ò lè pé Ọlọ́run fúnra wa, àdọ̀tí púpọ̀. Má ronú bẹ́ẹ̀. Ọlọ́run ní ud'uni astajib lakum, pè mí máa dáhùn, tòun tẹ̀sẹ̀ rẹ̀ òun náà máa bá mi sọ̀rọ̀, máa dé lóhùn. Má rora rẹ pín, sì má jákàn. So ibi àṣejù nípa àwọn àáfàá wa, àwọn ṣéwù wa, ẹja ṣàṣejù ń bẹ, ẹja nífẹ̀ẹ́ wọn, ká nífẹ̀ẹ́ wọn ju bó ti yẹ lọ. Ìpìlẹ̀ ẹbọ, ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹbọ míì tó bẹ̀rẹ̀ lásìkò ànábì Nuhu alayhi salatu wassalam. Pé àkọ́kọ́ ikọ́ mi ènìyàn bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fọ́mọ ènìyàn ẹgbẹ́ àsìkò ànábì Nuhu alayhi salatu wassalam ló bẹ̀rẹ̀. Àwọn ẹni rere kan 5 ni wọ́n pè wọ́n. Tọ́lọ̀ ń dákọ̀ ọ́nù suratu Nuh. Tànábì Nuhu wá jíṣẹ́ fáwọn èèyàn pé ẹ yé sìn wọ́n mọ́. Wọ́n lẹ́ni rere ni wọ́n ń jọ́ tí wọ́n ń bẹ láyé. Nígbà tí wọ́n wá kú tán, àwọn èèyàn ní àwọn ẹni rere 5 tí wọ́n lọ yìí, kò yẹ ká gbàgbé wọn báyìí o, ẹ jẹ́ á mọ èrè wọn. Ká má fèrè yẹn rántí wọn, dódòdó tá a bá ń rèrè wọn sójú yóò tún mọ motivate wa láti sìn lọ́hùn. Wọ́n wá mọ èrè wọn kì í jọ́sìn fèrè nígbà náà. Nígbà tó yá táwọn tó mọ èrè kú tán, tí generation míì padà dé làwọn ronú sí pé ani Ṣẹ̀tánì wá bá wọn pé ṣé rí àwọn èrè wọ̀nyí, àwọn bàbá yín mọ́ tán fi wọ́n ṣe ni o. Gbogbo ìgbà tí ilẹ̀ bá dá tó jòrọ̀ bí irú àsìkò tẹ wà yìí tẹ̀ ń wójò yìí, àwọn èrè wọ̀nyí ni àwọn bàbá yín máa ń lọ bá tí wọ́n máa ń sìn. Ẹ̀yin ṣáàtì lọ́ọ́ fèrè balẹ̀ fáwọn èrè yìí, rí pójú ó máa rọ̀. Bọ́mọ ènìyàn ṣe bẹ̀rẹ̀ sí ní sin ọmọ ènìyàn ẹgbẹ́ rẹ̀ nìyẹn, níbi ìnífẹ̀ẹ́ àwọn ẹni ire ju bó ti yẹ lọ la fi ń pera wa sákìyèsí. Ìnífẹ̀ẹ́ àwọn ẹni ire kọjá bọ́lọ̀ ti ní ànífẹ̀ẹ́ wọn, ìnífẹ̀ẹ́ wọn kọjá bá nẹ́bì ti ní ànífẹ̀ẹ́ wọn, ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹbọ ni. Wọ́n ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ tọ́lọ́wọ̀n gbọ́ tí bá nẹ́bì sallallahu alayhi wa sallam example mi fún ọ. Ànẹ́bì fẹ́ kí Abu Tọ́líbì ọmọ náà, ó fẹ́ ká Abu Tọ́líbì ó da Islam ó ń wọn Ànẹ́bì bẹ́ẹ̀ tó yẹ kí n ti wọn gbogbo àwọn ẹni Ọlọ́run ní máa wá sí musẹ́ ni. Ó yẹ kí n ti wọn Ànẹ́bì nípa Abu Tọ́líbì kó wá sí musẹ́. Ọlọ́run ní innaka la tahdi man ahbabta, ẹni tó bá wọn kì í ṣe ẹni tó bá wọn náà ni ìwọ kọ́ ló ń distribute ìmọ̀nà tó máa fi ìmọ̀nà lé ẹni tó bá wọn lọ́wọ́. Walakinna Allaha yahdi man yasha, màṣíà ń bẹ fún Ọlọ́run, kì í ṣe màṣíà àwọn ànábì Ọlọ́run ní ó wà lékè tọ́lọ́run ń tó bá wọn Ọlọ́run ni. Àṣàṣì alásàṣì kan ò lè jẹ́ kí n ti wọn Ọlọ́run ó yí padà, ń tó bá wọn Ọlọ́run ní ọ̀ṣẹ́ tọ́lọ́run ní ọ̀ṣẹ́. Ọlọ́run ní am lil insani ma tamanna, lórí ẹ̀yin tẹ́ ní àwọn kan kì í gbà tì lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní am lil insani ma tamanna, ṣe gbogbo tó bá ti wọn mi ènìyàn nínú ẹni tí mo nífẹ̀ẹ́ nínú àwọn wàlí mi tí ẹrú tó bá ti wọn náà ni ó máa wá sí musẹ́ ni. Walillahil akhiratu wal ula, Ọlọ́run ló láyé òun lọ́lọ́run, kì í ṣàwọn wọn ní property Ọlọ́run ni, so òun ni ó pàṣẹ nǹkan ẹ̀, kì í ṣe pé tó bá ti wá ń gbóhùn tó bá ti wọn àwọn ẹni Ọlọ́run ni ó máa wá sí musẹ́. Àìmọye nǹkan ni ó máa wọn tọ́lọ́run níyànda fún wa. Ó ní wa kam min malakin fi samawati, mélòó màláìkà ní sánmà, ní gbogbo àwọn sánmà láwọn màláìkà tán súnmọ́ mi Ọlọ́run pẹ́kípẹ́kí tí mo nífẹ̀ẹ́. Tẹ́sí pé la tughni shafa'atuhum shay'an, ìṣìpẹ̀ wọn ò ní túmọ̀. Tán bá bẹ̀ mí pé kí n sọ nǹkan kan tí mo dì mọ́wọ́ tí mo ń pé kí n sọ́lẹ̀ tí n bá rẹ́dí àti sọ́lẹ̀ mi ò ní sọ́lẹ̀. Illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda, àfi lẹ́yìn tó bá tó yọ èmi Ọlọ́run nínú tó wùn mí wá látọ̀dọ̀ mi pé mo fẹ́ ṣe nǹkan yìí, tó bá ṣe déédéé nǹkan sì pẹ̀mí lélẹ́rí màá ṣẹ̀ṣẹ̀ wá ṣe é. Allahu akbar. Ǹjẹ́ nìkan bẹ tó lè ṣàyè bó ti fẹ́? Ǹjẹ́ nìkan bẹ tó lè ṣàyè bó ti fẹ́? Tí ó sọ pé kò sí irú òun nínú ẹ̀dá, tí ó sọ pé kò sí irú òun nínú ẹ̀dá. Àwọn ànábì Ọlọ́run ń bẹ lọ́hùn, ń gbọ́ ń tọ́ bá wọn níbẹ̀, kò gbọ́ ń tọ́ bá wọn níbẹ̀. Ó lè dá wọn lóhùn síbòmíì kó fi nǹkan míì san wọ́n lẹ́san. Gbogbo wọn tó ń bẹ lọ́hùn tó ń ṣàdúà
nínú ọkùnrin nínú obìnrin tó ń bẹ lọ́hùn tí nǹkan kan dùn ọ́ lọ́kàn tó ṣe bọ́ lọ́hùn ò tí gbọ́ ntọ́ bá wọn lọ́hùn ibi tó bá wọn lọ́hùn ni máa dáhùn sí. ó ṣàdéhùn tó tọ́ pé tẹ́ ẹ bá pè mí máa dáhùn ó sì ṣàdéhùn fáwọn ẹni eré pé tí wọ́n bá pè mí máa dáhùn pé lálàyé ń sàálà ní làwọn tìyà náà tó bá pè mí máa dáhùn àmọ́ ń bo ní ọ̀dáhùn sí àkókò wo ní ọ̀dáhùn kò ṣe léyìn òládéhùn ni mọ́mọ́ ahmadu zaruku fi sọ nínú sharhu hikam na àtọ̀yíya àtọ̀wùlá Sikandari pé àdéhùn tọ́lọ̀ ń ṣe pé tẹ́ bá pè mí máa dáhùn kò fi kún wípé ìjọba yìí ni máa dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá pè mí máa dáhùn ó lè dáhùn lẹ́yìn àìmọye ọdún ìgbà tó bá wọn ni ó sì lè jẹ́ ní tó ń pè sí kọ́ ní ọ̀dáhùn sí ó lè máa béèrè ọmọ lọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ fún ọ ní nǹkan mi ntọ́ bá wọn ni ó ṣe àmọ́ ti dọ̀ lóhùn àdéhùn tó ṣe pé máa dáhùn ọ̀dáhùn níbo ni màá dẹ́ ẹ lóhùn sí ìgbà ó sì máa dẹ́ ẹ lóhùn kò sí yíhùn ládéhùn fẹ́ ni ọlọ́hùn kankan kò sí ládéhùn fún ànábì ọlọ́hùn kankan kò sí ládéhùn fẹ́ dọ̀ ọlọ́hùn kankan àmọ́ ṣe àdéhùn fún gbogbo ẹni rẹ pé màá máa dáhùn tẹ́ ẹ bá pè mí ọlọ́hùn má ṣe àdá wa lóhùn. ìyẹn la ní àfitara wa jí nípa ọ̀rọ̀ ẹbọ ọlọ́hùn má ṣe wá lẹ́lẹ́bọ èyí tá a bá ti ṣe sọrí èyí tá a bá ti ṣe rí nínú wa tí ọ̀dà ti ń jẹ́bọ níwájú wọ ọlọ́hùn tá a fura sí ọlọ́hùn má ṣe àforí rẹ̀ jìn wá ọlọ́hùn má ṣe àforí rẹ̀ jìn wá aqulu ma tasma'un gbogbo tí ń wí mò ń wí pẹ̀lú ọkàn kan wa astaghfirullaha li wa lakum bẹ́ẹ̀ ni mò ń fọkàn kan tọrọ àforíjìn fúnra mi mò ń tọrọ àforíjìn fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà istaghfiruhu ẹ̀yin náà tọrọ àforíjìn innahu huwal ghafurur rahim aláforíjìn ni kó foríjìn mi tí ń sọ̀rọ̀ kó foríjìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ má gbàgbé pé ní jímọ̀ ẹ jẹ́ àṣẹ gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ káyé tèdè jímọ̀ kaka suratul kafi kasha salatu kọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.